Ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn mi níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí. Mo kí gbogbo yín o. Gbogbo wa ò ní ṣìrìn, orí wa ò ní burú, orí wa ò ní gbàbọ̀dẹ̀. Inú mi ò dùn láàárọ̀ yìí rárá lórí ìròyìn kan tó bani nínú jẹ́ tí mo gbọ́ lórí ọ̀rọ̀ olóyè májàsọ́lá Ìgbòho Òòṣà, lórí rescue mission tí wọ́n gùn lé. Mo gbọ́ wípé ikọ̀ àwọn afẹ̀míṣòfò wọ́n kọlu ikọ̀ Iruekun tí olóyè májàsọ́lá tí wọ́n dá sílẹ̀ nínú igbó Òjòyọ́ National Park. Wọ́n kọlu ikọ̀ àwọn Iruekun, ìyẹn àwọn Agbesunmomi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dá wọn lóhùn pẹ̀lú ìbọn. Púpọ̀ nínú àwọn ọmọ olóyè Sunday Ìgbòho Òòṣà la gbọ́ wípé wọ́n fara pa yánnayànna, tán wà nílé ìwòsàn báyìí. Condition tí olóyè gangan wà kò sẹ́ni tó tí mọ̀. Ní inú ìròyìn yẹn tí mo gbọ́ lẹ́nu àkàndá ọ̀rọ̀ Awíkonko láàárọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, níbo là ń lọ nínú ìlú yìí gan? Ibo là ń lọ nínú ìlú yìí? Ẹ jọ̀ọ́ ṣé ìlú yìí tún lè dá mọ́ ṣá? Torí kò yé mi o, kò kì í ṣèpè o. Ṣé orí Nàìjíríà ò ti kọ àdúrà báyìí? Torí pé mo sure wípé àwọn tó ń ṣàdúrà fún Nàìjíríà lójúmọ́ wọn kì í ṣe kékeré. Àwọn Kìrìsìtẹ́nì, àwọn Mùsùlùmí, àwọn ẹlẹ́sìn àbáláyé náà wọ́n ń ṣe tiwọn. Oníkálukú ń sa ipá ẹ̀ gẹ́gẹ́ bó ṣe lè sá. Ṣùgbọ́n ṣé ègún kan ò wà níbì kan tó ń ja Nàìjíríà yìí? Àbí èwo logun afẹ̀míṣòfò lójoojúmọ́? Bí ọdún 4 sẹ́yìn, Òkè Ọya, òun làwọn ìkọlù burúkú yìí tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósìn. Wọ́n rí pé àwọn babẹ̀ yẹn jẹ́ tán, wọ́n tún ṣàn wá sọ́dọ̀ àwa Yorùbá ń bí. Ẹ jọ̀ọ́ kí làwọn ẹni yìí gan, kí náà ń wá gan? Kí lèròǹgbà ọkàn wọn gan tí wọ́n torí ẹ̀ ń ṣe gbogbo ìkà burúkú tí wọ́n ń ṣe yìí? Irú èèyàn wo gan ni wọ́n? Ṣáwọn náà ni wọ́n wá ṣòro láti mú fúnjọba bẹ́ẹ̀? Ṣágbára ìjọba wulẹ̀ ká wọn rárá ni? Omi ẹkún gbọ̀n mí. Ọ̀rọ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀. Ṣé ẹ rántí àwọn ọmọ Chibok ọjọ́ kìíní àná táwọn Boko Haram tí wọ́n kó wọgbó? Wọn ò mà ráwọn ọmọ yẹn gbà jáde dèní. Mo wá bá fọ́nrán kan pàdé tí sójà kan ti ń sọ experience ẹ̀ lórí ìrìn àjò Chibok. Mo rí àwọn soldiers wa, àwọn Nigeria soldiers, àwọn ọmọ ọlọ́mọ, àwọn bàbá oníbàbá, àwọn ọkọ ọlọ́kọ, níbi tí wọ́n ti ń fara gba ọta, tí wọ́n ti ń jìyà, tí wọ́n ń ránlẹ̀, tí wọ́n ń wọ́nlẹ̀, tí wọ́n ẹ jọ̀ọ́ ṣe rí ẹ̀yin èèyàn mi, ṣe rí àwọn Nigeria soldiers wa, wọ́n ń gbìyànjú o. Wọ́n ń gbìyànjú. Ẹ má jẹ́ ká máa bẹnu àtẹ́lù wọn o. Fọ́nrán tí mo wò lánàá yẹn, ó jẹ́ kí n mọ̀ pé àwọn Nigeria soldier yìí wọ́n ń gbìyànjú, wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti lè dóòlà ẹ̀mí wa. Ṣùgbọ́n omi ló pọ̀ jọkà lọ. Ẹ dúró ná. Ká láfẹ̀mí ṣòfò gan-an
tó wulẹ̀ fa ẹ̀mí àwa ọmọ Nàìjíríà lé àwọn agbésùnmọ̀mí lọ́wọ́. Torí nǹkan táwọn agbésùnmọ̀mí yìí ṣe kì í ṣàdáṣe wọn o, lójú ìwòye tèmi. Ó ní ọwọ́ kan míì nínú. Torí wípé wọ́n nágbà ò sí nílé ìlú, àgbà ò sí nílùú ìlú bàjẹ́, olórí ilé ò sí nílé ilé daworo. Ṣe bá níjọba tí wọ́n ń ṣe olórí ilé wa lórí. Ṣágbára ìjọba wa ṣé kò wá ká àwọn agbésùnmọ̀mí tí wọ́n wá ń pọ̀ sí lójoojúmọ́ tán fọ̀dọ̀ wa ṣelé? Ẹ̀yin èèyàn mi, ṣe rí ó ti di kó lórí dorí ẹ̀ mú. Ó ti di kó lórí dorí ẹ̀ mú o. Tá a bá fẹ́ tanra wa jẹ la máa ní kò sí nǹkan kan kó ní kálukú ẹ jókòó ẹ sùn ẹ falala. Kò sáàyè oorun àsùndọ́kàn, kò sáàyè oorun àsùnfalala. Ìromi tó ń jó lókè omi àwọn agbésùnmọ̀mí ó dàbí ẹni wípé onílù wọn kan wà nísàlẹ̀ odò tó ń lùlù fún wọn ní Nàìjíríà wa yìí. Torí pé bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe wá ń dogun nígbà tó ti wà ní kékeré tí wọ́n ti ń ṣiṣẹ́ dé, tán ti ń ṣe iṣẹ́ burúkú lókè ọya lọ́hùn, tá a ti ń rí wọn ní kan ní méjì nílẹ̀ wa ń bí, láti ń pariwo, làwọn èèyàn ti ń pariwo tí wọn ò dákẹ́. Tí àwọn ìjọba wa tán bá fẹ́ rescue wa pé kírú eléyìí máa ṣẹlẹ̀, ó yẹ kán ti kápá wọn, kán má tiẹ̀ dé ilẹ̀ Yorùbá ń bí báyìí. Ṣe rí nǹkan ń ṣe Nàìjíríà o. Àwa tá a wà níbẹ̀ ni ká gbàdúrà kí nǹkan má ṣe wá. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà yìí o. Àwọn tá a gbójú okùn lé wọn ò jẹ ní agbá. Bá a bá dẹ̀ sọ̀rọ̀, ẹni tó máa ṣọ́ lọ́wọ́ ṣọ́ lẹ́sẹ̀ tí wọ́n máa gbé láwọn tí wọ́n ń jàjà ìgbára wípé kí ogun má kó wa ní Nàìjíríà, ká má rí wàhálà, gbógun ò gbọdọ̀ kó Nàìjíríà, tó ń jàjà gbára yẹn, òun làwọn ìjọba wa máa bẹ̀rẹ̀ sí ní gbé kiri. Wọ́n á ní wọ́n bú ìjọba, wọ́n sọ̀rọ̀ sí ìjọba. Ẹ wo Ṣòwòrẹ́, kí ló ń fẹ́ sí Ṣòwòrẹ́ tí wọ́n fi ń fìbọn lé ẹni ẹlẹ́ni kiri lójoojúmọ́, tí wọ́n ń gbé Ṣòwòrẹ́ lẹ́ẹ̀mẹ́wàá bí ọ̀daràn. A gbọ́dọ̀ sófẹ́, kò sí wàhálà, kò sí irú ikú tí ò radìyẹ lọ́rùn. Káwọn ìjọba wa yìí kán pa wá tán, tán bá pa wá tán tí gbogbo ayé di ahoro, ẹni táwọn náà bá dẹ̀ máa ṣèjọba lé lórí, èmi mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run dá tí ò ní kú. Torí wípé tí ò bá ní ọwọ́ kan míì nínú, àwọn bandits látòdídí ọdún yìí tí wọ́n ti ń ṣiṣẹ́ burúkú káàkiri ilẹ̀ Nàìjíríà, màkànmákàn lóye ń kàn. Ó ní táìmù tán fún wọn wípé ìgbà báyìí lẹ máa ṣèkọlù sílùú báyìí, ìgbà báyìí lẹ máa ṣèkọlù sílùú báyìí. Ṣásìkò tí wọ́n fún àwa ló wá tó báyìí. Olóyè Sunday Igboho kò máa gbohunkóhun lórí ọ̀rọ̀ yìí, owó ara ẹ̀ ló tún ná. Ìfẹ́ àwa ọmọ Yorùbá ló ní, ìfẹ́ ìlú ẹ̀ ló ní dọ́kàn. Àwọn ọmọ ẹ̀ wà ní òkè òkun tí wọ́n ń gbádùn, tóun náà bá wà pẹ̀lú wọn, ṣó pọ̀ jù ni? Ó wá fira ẹ̀ sílẹ̀ láti wípé kì í ṣojú òun náà ṣe máa pààrọ̀ ohun tán. Ẹ tiẹ̀ kọ́kọ́ wá wo nǹkan tí àwọn ọmọ Yorùbá gan-an, àwọn ọmọ àlè Yorùbá tí wọ́n ń sọ, gbogbo ọ̀rọ̀ kùbákùgbé tí ò yẹ kó máa tẹnu ọmọ Yorùbá jáde, òun ni wọ́n ń sọ jáde. Èmi mọ̀ pé ẹ mọ rírì Sunday Igboho Òòṣà, olóyè májàsọ́lá, ṣùgbọ́n nǹkan tó máa mú yín, gbogbo ẹ̀yin ẹlẹ́nu ẹ̀gàn yẹn, nǹkan tó máa mú yín mọ rírì ẹ̀, Ọlọ́run á jẹ́ kó ṣe yín. Ọlọ́run á jẹ́ kó ṣe yín. Tí ẹ̀ ń sọ kátikàti, ṣebí kò tí ì kàn yín, òun lẹ ṣe lẹ́nu ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ̀sọkúsọ sí Sunday Igboho lẹ́ni tó dìde láti yọ wá kúrò nínú wàhálà. Tó bá kọ̀ràn kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀gàn, tẹ́yìn náà bá lágbára kan tẹ́ ẹ fẹ́ sà, tẹ́ ẹ bá papọ̀ pẹ̀lú olóyè májàsọ́lá, ṣó pọ̀ jù ni? Kíkọ́ Iruekun dìde, kámọ̀tẹ́kùn dìde, kí àwọn OPC náà dìde, tí gbogbo yín bá parapọ̀, mo mọ̀ wípé a máa ṣẹ́gun nílẹ̀ Yorùbá yìí. Ṣùgbọ́n
kàkà kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀gàn òun là ń sọ sẹ́ni tó dìde láti gbà wá. ẹ jọ̀ọ́ ṣẹ́yin ò rí nǹkan tí mò ń rí ni? ṣé ẹ mọ̀ pé ogun ti délẹ̀ Yorùbá ni? ṣé ẹ mọ̀ pé ogun ti sọ̀ráǹdì ilẹ̀ Yorùbá ni? ṣé ẹ mọ̀ pé nínú ewu la wà ni? ẹ dúró ná, kí ló ń ṣẹ̀yin èèyàn iná? kí ló ń ṣe wá àwa Yorùbá? ta ló ṣépè fún wa? ta ló gégùn fún wa tó lẹ́nu wa ò ní kó wa ò ní fìmọ̀ ṣọ̀kan títí ayé ọ̀tá wa fi bàjẹ́ nílẹ̀ Yorùbá yìí? olóyè Sunday Ìgbòho wọ́n lọ sí inú igbó tí àwọn báńdíìtì wà. wọ́n lọ sínú igbó tí àwọn báńdíìtì wà nítorí àwọn ọmọ tí wọ́n kó lÓgbómọ̀ṣọ́. olóyè májàsọ́lá lọ pẹ̀lú àwọn ikọ̀ ogun wọn pẹ̀lú drone. wọn ò lọ lọ́wọ́ lásán láti fi lè mọ ibi táwọn agbésùnmọ̀mí ibi tí wọ́n bá sí gan-an, ibi tí wọ́n wà gan-an ní Old Ọ̀yọ́ National Park. ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ìròyìn tá a gbọ́, ìròyìn tí ò dáa, tí ò dùn létí, tí ò dùn mọ́ni nínú ni pé àwọn báńdíìtì ń ṣèkọlù sí olóyè májàsọ́lá pẹ̀lú àwọn ọmọ ogun wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun wọn ni wọ́n fara pa yánnayànna tí wọ́n wà nílé ìwòsàn báyìí. tó bá jẹ́ pé ìmọ̀ wa ṣọ̀kan ni, bí kò Iruekun ṣe lọ sínú igbó yẹn, kíkọ́ OPC náà káwọn náà gbéra ó dibẹ̀, àwọn àmọ̀tẹ́kùn náà kán gbéra ó dibẹ̀. kí àwọn báńdíìtì kán tó lè rí kọlù ṣe á lágbára díẹ̀ o. ẹ ṣe jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. ìṣọ̀kan 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 yìí náà là ń pariwo títí. bá a ṣe ń pariwo tó bẹ́ẹ̀ la tún rá àwọn ọmọ àlè tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀sọ́kùsọ. ojú yín máa jà, ọ̀run máa wó lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, kì í ṣọ̀rọ̀ ẹnìkan. ìgbà tí Ọlọ́run sọ fún Nóà pé kó kan ọkọ̀ ìgbàlà nígbà yẹn kóun fẹ́ fi omi pa ilé ayé rẹ́, bọ́pọ̀lọpọ̀ ṣe ń yín mú tán rẹ́rìn tán ń yín mú tán ní kíni ilé ayé ò lè parẹ́ tán ń ṣe fàájì lọ, wọ́n fi Nóà ṣe yẹ̀yẹ́. ó gbọ́ràn sọ́lọ́run lẹ́nu. Ọlọ́run ní má wo tiwọn o, nǹkan tí mo ní o ṣe ni kó máa ṣe lọ. Nóà kan ọkọ̀, ó pe àwọn èèyàn kan wá wọkọ̀ ìgbàlà, wọn ò mà dáhùn. kìkìdá ẹbí ẹ̀, ilé ẹ̀, kódà nínú àwọn tó tàpá sínú àwọn ọmọ ẹ̀ wà ńbẹ̀ tó yín mú pé kí ni ọ̀run wo ló fẹ́ wó, ayé wo lọ́lọ́run fẹ́ parẹ́? ayé ò lè parẹ́, wọ́n ń jẹ wọ́n mu. kó tó di wípé bàbá mi Olódùmarè ọba sọ̀rọ̀ tí kì í sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ kó tó dé bá wọn lójijì. ìkún omi dé, kìkìdá Nóà àtàwọn tí wọ́n wọnú ọkọ̀, àwọn náà yè. wọ́n wá ń sá kíjokíjo, wọ́n lọ dìrọ̀ mọ́kọ̀ Nóà. Nóà ń sọ fún wọn wípé ilẹ̀kùn ìgbàlà ti tì, torí pé ṣáà pè yín, a pè yín ẹ là ń parọ́ ni. ẹ wo iye àwọn tó ṣègbé ní Bíbélì fi sọ níbì kan pé ọmọ ègbé kan kò lè ṣe kó má ṣègbé. ṣe rí gbogbo ẹ̀yin onísọkúsọ yẹn tẹ́ ò ní èrò oore pẹ̀lú nǹkan tó dáa, ọmọ ègbé ni yín, ẹ máa padà ṣègbé ni. ṣé wàá rí olóyè májàsọ́lá Ìgbòho Òòṣà, ojú yín báyìí ló ṣe máa ṣàṣeyege. tí olóyè májàsọ́lá bá tiẹ̀ wá sọ pé òun ò ṣe mọ́,
tó lóun ò ṣe mọ́, tó kọjá sílùú òyìnbó pẹ̀lú àwọn fámìlì ẹ̀, ẹ jọ̀ọ́ ta ni nínú yín tó lè dìde láti rescue wa? Wọ́n sì ń gbóhùn ẹnìkan pé ẹnìkan wà tó ń jẹ́ Ìgbòho òòṣà, ẹnìkan wà, ibi tí wọn ò bá tún súnmọ́ wọn á sì jìnnà síná. Tí Ìgbòho òòṣà bá gbéra tó lóun ò ṣe mọ́, tó gba ìlú ẹ̀ lọ, ta la tún ní? Ṣáwọn tán ṣe ń pa kúkúrú tán ń pa gígùn lójú ẹ̀ láti àìmọye ọdún, táwọn àgbẹ̀ ò lè dáko mọ́, tán sọ gbogbo àwọn àgbẹ̀ dọlọ́wọ́ kúkùkù, tán gé wọn lọ́wọ́, pa wọ́n dànù, tí wọ́n wà tí wọ́n ń wòran, ṣáwọn yẹn ló kàn tó fẹ́ dìde? Ṣé rí, ẹ wo ẹ̀yìn yín sẹ̀, ogun bandits ti dé. Inú ìbẹ̀rùbojo ni gbogbo wa wà, ọkàn wa ò balẹ̀. Ẹ̀yin onísọkúsọ yẹn ọkàn yín balẹ̀. Tá a bá wá ní ká fojú wò ó, dájúdájú láàrin ẹ̀yin onísọkúsọ yìí gan, ẹ darapọ̀ mọ́ ìjínigbé yìí. Wọ́n ní tí ò bá sí, Yorùbá bọ̀ wọ́n ní tí ò bá sí iṣẹ́ kan kì í dédé ṣẹ́. Ṣebí òun náà láti ẹ̀ ti ń gbọ́ wípé lára àwọn ọmọ Ọ̀yọ́ pẹ̀lú ìjínigbé Ọ̀yọ́, onílé ló ń júwe ọ̀nà fàájèjì, àjèjì ò lójú tí ó fi mọ̀ràn wò, onílé ló máa tọ́ka ibi sájèjì máa rìn sí fún. Gbogbo ẹ̀yin onílé burúkú tẹ́ ẹ joyè ọ̀dàlẹ̀, tẹ́ ẹ ń kó wa sí wàhálà, tẹ́ ẹ ń kó wa sí yọnu nílẹ̀ Yorùbá yìí, ilẹ̀ á mú yín o, ikú ìyàlẹ̀ máa padà kú. Ọlọ́run wa bá wa mú yín, orí gbogbo èèyàn á fìyà jẹ yín o, torí èmi ò mọ nǹkan tí ẹ̀ ń gbà nípa ẹ̀mí èèyàn, kan pààyàn, kan dàyàn sí ìlà yìí ló. Kí lẹ̀ ń gbà ń bẹ̀? Ẹ dẹ̀ lè gbowó yẹn, ẹ dẹ̀ lè ná, ẹ ń ná fún ìyàwó yín, ẹ ń ná fọ́mọ yín. Ẹ̀yin náà fowó ṣe fàlàfòlò, wọ́n pè yín lólówó. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. Ẹ bá Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá yìí, tẹ́ ẹ fẹ̀yìn pọn bandits pé kó máa pa wá lọ, kó máa kó wa lọ, kán lè máa jínigbé gbowó. Ẹ̀yin nìyẹn o, Ọlọ́run ọba nìyẹn. Èèyàn kì í ṣe nǹkan kó má gbẹ̀san, ó jẹ́ rere ni, ó jẹ́ kà ní. Gbogbo ìwà tó ní kálukú bá hù ló máa gbẹ̀san pátá. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣáwọn bandits náà ló wá le tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ látòdìdí ọjọ́ yìí, lásìgbà ogun Boko Haram tán kọ́ àwọn ọmọ Chibok, àwọn ọmọ tí wọ́n ń fowó ńláńlá rán ní school, àwọn ọmọ wọn máa padà wálé, wọ́n pa ìtàn fẹ́ pa àwọn tó kù, wọ́n fẹ́ wọn, wọ́n fi wọ́n ṣèyàwó. Mo gbọ́ lẹ́nu sójà kan nínú interview ẹ̀ tó ní pé nígbà tí àwọn gbéra lọ láti lọ gbà àwọn ọmọ yìí sílẹ̀, tí ó di ojú ìjà pẹ̀lú àwọn bandits yẹn, àwọn táwọn pa tíbọn bà nínú wọn tí wọ́n kú, wọ́n pa lára àwọn sójà sí wa rẹpẹtẹ bíi 1+. Àwọn náà, àwọn tó pa lára wọn, wọ́n ní àwọn ọmọ yẹn gangan làwọn lọ rescue o, àwọn ní káwọn ọmọ ká lọ, kán jẹ́ káwọn máa lọ. Wọ́n náà àwọn gbé míì sí mọ́tò bọ́lẹ̀, wọ́n náà bù wọ́n so tán bá wọn jà gan pé wọ́n pa àwọn ọkọ wọn. Àwọn ọmọ yóò ràn sí ilé mọ́, wọ́n ti brainwash wọn, wọ́n ti kó nǹkan burúkú sí wọn lágbárí, wọ́n ti fẹ́ wọn, wọ́n ti bímọ síbẹ̀. Láwọn ọmọ níbi níran, wọ́n wá di játijàti sínú igbó, wọ́n di ìyàwó báńdíìtì. Láwọn ọmọ tí wọn ò lọ́jọ́ lórí kán tó kó wọn wọgbó. Ṣé báyìí náà la ṣe máa bá a lọ nílùú yìí? Ìyẹn wá ní ìbéèrè tèmi pé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ṣé ẹ nígbàgbọ́ pé Nàìjíríà yìí ṣì lè dá ṣá lórí nǹkan tó ń ṣẹlẹ̀ tá à ń fojú rí yìí? Bí ò bá sólè ilé, ó lè ta ò lè jani láéláé. Tí ò bá sí olè ilé, ó lè ta ò lè jani. Tí ìbá ń ṣe wípé àwọn ìjọba wa gan pàápàá, mi ò mọ nǹkan tí wọ́n ń ṣe, tí ìbá ń ṣe pé wọ́n pẹ̀lú ẹni tó fẹ́ máa fẹ̀mí wa ṣòfò dànù. Láti ọjọ́ yìí, ẹ wò gbà tán ti kó àwọn ọmọ ẹ̀sìn ẹ̀lẹ̀ àti tíṣà wọn, alábọ́run ti dẹ̀wù tán báyìí o.
tí mo bá jẹ́ ìyàwó Sunday Igboho tàbí mo jẹ́ kan nínú àwọn mọ̀lẹ́bí ẹ̀, ìgbà tí n bá ń ké sí lọ́rùn lójoojúmọ́, tí mi ò jẹ tí mi ò mu, tí mò ń ké sí lọ́rùn lójoojúmọ́ pé kó jáwọ́ lọ́rọ̀ à ń gbèjà ìlú, ọ̀run máa wó ni, kì í ṣọ̀rọ̀ ẹnìkan, kán jẹ́ kọ́run ọ̀hún náà ṣì wò kí gbogbo wa rí. Màá pè wálé, màá ní kò gbọdọ̀ dá sí nǹkan kan mọ́, gbogbo ìgbésẹ̀ tó ti gbé kó gbàgbé ẹ̀, torí pé kò sẹ́ni tó fẹ́ rírú ní irú Sunday Igboho yẹn lẹ́gbọ̀n, ní bàbá, ní bọ̀ọ̀dá, lọ́mọ tó máa ní kó fò ṣánlẹ̀ lójijì kó kú, kán wá ní kí ló pa á, tán ní ó ń jàjà ìlú ni, kán ló ń jàjà ìlú ni, torí wípé eléyìí nǹkan kí sẹ́sẹ̀ ràgó, ọ̀tẹ̀ ti pọ̀ jù wá lọ. Ọ̀tọ̀ ni àmọ́ bí àwọn ìjọba wa ṣe ń darí ayé wa, ọ̀tọ̀ ni tàwa aráàlú tá a tún máa sọ̀sọkúsọ. Mo mọ̀ pé eléyìí tó ṣẹlẹ̀ ń sìn, ọ̀pọ̀lọpọ̀ á sì máa sọ̀sọkúsọ, wọ́n lè ní ta ló ránṣẹ́, wọ́n lè ní ó pẹ́ kán tó kú tán, wọ́n lè ní oríṣiríṣi àhesọ ìsọkúsọ ọ̀rọ̀ làwọn olórí bobo náà máa sọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Tá a bá wá rẹ́nìkan tó dìde rárá, ṣé tiwa ò ti ta pàwò bí àgbàdo? Ọ̀rọ̀ ẹnu wa ó pẹ̀lú nǹkan tó ń kó bá wa, pàápàá nílẹ̀ Yorùbá yìí. Ṣé mọ̀ páwa ló kàn? Mélòó ni wá nílẹ̀ Yorùbá? Ṣáà tó wọn lókè ọ̀yà ni? Mélòó ni wá tí ẹ̀yin adarí wa tí ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ọba wa náà ò sọ̀rọ̀, ó ń dùn mọ́ wọn, kò dùn mọ́ wọn, àgbọ́ kankan. Kò sí wàhálà, bá àbá lẹ́nìkan tá a lò lórí, àní Ọlọ́run. Ọlọ́run ló lórí, òun ló dá wa sínú ayé yìí, òun ló láyé àtọ̀run, òun náà la máa ké pè tó máa tú wa sílẹ̀, torí a ò rẹni tá a lè ké pè báyìí tó ju Ọlọ́run ọba lọ. A ti gbàdúrà, àìmọye àwọn Christian tí wọ́n máa ń gbàdúrà gidi gan, àìmọye àwọn Muslim náà. Mosque kan wà ní ẹ̀gbẹ́ ilé mi, aago márùn tó bá ti ń jí kírun ìdájí yẹn báyìí, kò sí kán má fi Nàìjíríà lé Ọlọ́run lọ́wọ́, kò sí, wọ́n á dárúkọ Nàìjíríà, wọ́n á dárúkọ ilẹ̀ Yorùbá, kán tó ṣe wọ́n á máa dárúkọ ilé ẹnìkankan wa ò gbọ́dọ̀ bàjẹ́, kò gbọ́dọ̀ tú, lójoojúmọ́ ní dájídájí ni wọ́n ń ṣe àdúrà ní mosque yìí. Bẹ́ẹ̀ náà làwọn Christian, kò síjọ́ kan tí àwọn Christian lè wọ ṣọ́ọ̀ṣì pọ́n fẹ́ ṣe ẹ̀sìn báyìí kán má gbàdúrà fún Nàìjíríà. Ní ṣọ́ọ̀ṣì tèmi, à ń ya ọjọ́ kan sọ́tọ̀ tá máa fi ṣe deliverance, tá máa pray, àwọn prayer warrior tán máa pray, tán máa tira wọn mọ́nu yàrá kan, tán máa gbàdúrà lórí Nàìjíríà. Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe, gbogbo ogun agbésùnmọ̀mí Olúwa bá wa bàjẹ́, Olúwa bá wa bàjẹ́. Gbogbo àdúrà náà tí a wá ń gbà, àtọ̀tún àtòsì àtàárín, gbogbo àdúrà náà tá à ń gbà, ẹ jọ̀ọ́ ibo ló wà? Ṣàdúrà gbà, ṣàdúrà gbà lórí Nàìjíríà. Tàdúrà ò bá wá gbà, kí ló fa má gbà àdúrà? Tálẹ́yẹ èṣù tó ń ṣa àdúrà jẹ tí ò jẹ́ kádúrà gbà? Tálẹ́yẹ èṣù nígbà tí ọ̀rẹ́ méjì bá jìjọ fìmọ̀ ṣèkan wípé ọ̀rẹ́ mi o, tó bá di lọ́la, àwọn olè tó máa ń jí wa níṣu wà lóko yẹn, a máa ṣọ́ wọn, a máa mú wọn ni o. Tá a bá ti wá ṣọ́ wọn, tá a ti mú wọn, pípa la máa pa wọ́n o, adẹ̀jọ́ máa lọ lọ́la ni o.
a máa tètè jí dóko. Tọ́rẹ̀ wá sọ fún un pé kò sí wàhálà, àfi ká pa wọ́n tẹ̀ ṣe ń wá jíṣu wa wà yẹn, àfi ká pa wọ́n tá a bá ti rí wọn mú. Tó wá jẹ́ pé ọ̀rẹ́ tí ọ̀rẹ́ ẹ̀ ń sọ fún yìí, ìmùlẹ̀ àwọn tó ń lọ jíṣu wọn wà lóko ni, tó jẹ́ pé òun náà mọ̀ sí, ẹ jọ kí lẹ rò pé ó máa ṣe? Á ti pe àwọn ará bíbà yìí pé àwọn olè tó ń jí wọn níṣu wà pé ẹ wá o, ìkejì mi ó ti plan nílẹ̀ fún yín o, ó ti ní tẹ́ ẹ bá fi lè wọnú oko yẹn lọ́la ó máa pa yín o, torí ó ti ní ká lọ dúró dè yín bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe tẹ́ ẹ mọ̀ pé dandan àfi kẹ́ ẹ wọ bẹ̀, ẹ múra kó le o, ẹ̀yin náà ẹ múra ìjà, tọ́rọ́ ti múra ìjà, ó ti kóhun ìjà tó lè fi pa yín, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ múra ìjà, tẹ́ ẹ bá lè pa, bó bá jẹ́ ẹ̀yin lẹ lè pa, bójú òun ló lè pa yín, ẹ̀yin náà ẹ múra kó le o, ó ṣojú fúrú. Ó wá dàárọ̀, ọ̀rẹ́ ti gbéra láfẹ̀mọ́jú, ó ti lọ nú oko, ó wá ń retí ọ̀rẹ́ ẹ̀ kò rí, àwọn olè wọnú oko, ó bá pariwo ẹ̀yin wo nìyẹn ń bẹ̀, kàkà kó tó sọ̀rọ̀ tán àwọn èèyàn ti dá a lóhùn, nínú kán súnmọ́ kán máa ṣá aládàá, nínú kán yìí ń bọ̀, ọ̀rẹ́ mi ṣóyì tí tó dé, ibo ló wà, kò rẹ́ nìkan kan pè, nítorí pé ọ̀rẹ́ mọ nǹkan tó lè sílẹ̀ fún. Báwo ni irú ẹni bẹ́ẹ̀ ṣe ń borí ogun? Kọ́rọ̀ mi kó máa jówe létí ẹ̀yin èèyàn, òwe ni, ṣùgbọ́n ẹ bá mi fòye gbé. Báwo ni èèyàn irú ẹ̀ ṣe ń borí ogun? Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí màdàrú kankan nínú àwọn ọ̀rẹ́ méjèèjì, kán gbéra. Bí ọ̀rẹ́ ti bí ṣe tètè jí, kí kejì náà jí, kán débẹ̀. Kó má sẹ́ni tó máa ṣalámẹ́ fáwọn olè tó ń wá wọn níṣu, débi pé wọ́n máa múra ìjà. Easily báyìí lọ́ máa rí wọn mú, tọ́ dẹ̀ máa ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú. Ṣùgbọ́n ìgbà táwọn yẹn ti mọ̀ pé bí tẹ́ ń lọ ẹ múra kó le o, wọ́n fẹ́ pa yín o, àwọn náà ti múra ìjà dání. Àwọn tí bí á rò pé àwọn kan fẹ́ mú wọn ṣẹ́kún ni, wọn ò ní mọ̀ pé àwọn tó ń bọ̀ wá já wọn lógun gan torótoró ni wọ́n ń bá bọ̀, torí wọ́n ti gbọ́ information. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa ní Nàìjíríà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Ọlọ́run nìkan òun ló lè kó wa yọ nínú ìlú yìí o, Ọlọ́run nìkan ló lè kó wa yọ. Àwọn security àṣìṣe wọn bí iṣẹ́. Ẹ̀yin kan ẹ̀ẹ́nẹ́yìn aláṣẹ, ẹni iṣẹ́ tán ṣe yẹn o, bá a bá mọ́pọ̀lọ́ bí ò bá jọ kọ̀ọ̀kan à ń jùlẹ̀ ni o. Àwọn tẹ́ ẹ mú yẹn o, àwa mọ̀ wọ́n délédélé, a mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ yẹn, ẹ yá ẹ fi wọ́n sílẹ̀, wọn kì í ṣe ní tẹ̀lé mu. Ìgbà wo la fẹ́ bọ́ lóko ẹrú? Ìgbà wo la fẹ́ bọ́ lógun báńdíìtì? Ìgbà wo la fẹ́ bọ́ tó bá ti já wọn alágbára ló wà níbẹ̀? Ìgbà wo la fẹ́ bọ́? Lẹ́yìn kọ́lọ́run kó fi àánú ẹ̀, nínú àánú ẹ̀ kó fi gbà wá, ká má ṣìrìn kórí wa má gbàbọ̀dè. Gbogbo àwọn tó dẹ̀ ti bọ́ sọ́wọ́, kọ́lọ́run Elédùmarè kó bá wa gbà wọ́n sílẹ̀, kọ́lọ́run fún wọn lómìnira. Ọlọ́run nìkan ló lè fún wọn lómìnira o. Àwọn olóyè Sunday Ìgbòho tán lọ láti lọ jàjàgbara, láti lọ rescue àwọn ọmọ tán ti kó wọgbó lọ, tó ti ń lọ pé oṣù kan àbọ̀ báyìí. Àwọn náà wá padà fara pa, wọ́n ti múra wọn sílẹ̀ ni. Abẹ́yìn ọmọ kan ti múra wọn sílẹ̀ ni. Káwọn olóyè tó débẹ̀, information ti kan àwọn táǹwì lára, àwọn náà ti wá múra kó le. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n sùn náà gbàrà ẹ̀jẹ̀. Àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n nífẹ̀ẹ́ ìlú nínú gbogbo àwọn ikọ̀ Iruekun yẹn, mi ì rí gbọ́ pé ọmọ èèyàn kan báyìí wà nínú àwọn tán kó wọgbó lọ tí wọ́n wá ń fara gbọta. Ọlọ́run á kó wa yọ nínú ìlú yìí lágbára Ọlọ́run, a ò ní ṣìrìn o. Ẹ bá mi tẹ like, ẹ bá mi comment, ẹ bá mi subscribe sí YouTube mi Yorùbá ni wá entertainment, àti Yorùbá ni wá entertainment.
ṣé Sunday Igboho máa rí solution? tẹ́ ẹ bá ti mọ̀ pé Sunday Igboho ò ní rí solution, ẹ kúkú pàṣẹ fún un kó lọ jókòó. Ẹ má fẹ̀mí ẹni ẹlẹ́ni wéwu. Ẹ má fẹ̀mí àwọn ikọ̀ tó ń kó kiri, ẹ má fi wọ́n wéwu. Ẹni tó bá lówó ẹ̀ lọ́wọ́ kó travel out. Ẹni tí ò bá dẹ̀ lówó tó jàǹbẹ lọ́hùn bíi tiwa báyìí, ká jókòó ká gba kámú. Ká dẹ̀ máa retí ogun Boko Haram, ogun bandits. Torí pé báwọn ẹni yìí ṣe ń gba wájú, bẹ́ẹ̀ ni ogun àwọn kọ̀lọ̀rọ̀ sí èèyàn kan gbẹ̀yìn yọ. Níbi táwọn èèyàn ya wèrèdè kí Sunday Igboho tó dénú igbó yẹn, a ti lè ráwọn tó máa fún àwọn agbésùmọ̀mí ní information pé ẹ tètè kúrò tàbí kẹ́ gbáradì dáadáa o. Ẹni tó pe rẹ̀ ní Sunday Igboho yẹn ó ti ń bọ̀ o. Lára ibi táwa èèyàn ya wèrèdè, níbi tí àpọ̀lọpọ̀ ìyà ọ̀dájú dé. Ogun táwọn aṣíwájú wa, olórí wa tán jẹ́ ìjọba, ogun tí púpọ̀ nínú wọn fi ń jà wá lórí ọ̀rọ̀ yìí, òun ló pọ̀ jù. Ní nọ́ọ̀tì lọ́hùn, lókè ọ̀yà, a rí gbọ́ wípé wọ́n mú àwọn bandits 3,000 people, 3,000 bandits. Wọ́n mú wọn. Wọ́n ní gómìnà wọn dẹ̀ nìkan fi wọ́n sílẹ̀. Wọ́n dẹ̀ rìlíìsì wọn. Wọ́n rìlíìsì àwọn bandits tọ́lọ́hun ti fà lé wọn lọ́wọ́ tí wọ́n ti mú. Ibi tí ẹ̀rù sì ń ba èmi sí nìyẹn o. Ibi tẹ́rù ń bà mí sí òun nìyẹn o. 3,000 bandits. Gọ́fúnà wọn ní kán fi wọ́n lẹ̀. Kí ni àjọṣepọ̀ wọn pẹ̀lú àwọn bandits tí wọ́n rìlíìsì yẹn? Láwọn tó yẹ kí wọ́n mú kínú wọn dùn, kán ṣe nǹkan tó yẹ kán ṣe fún wọn. Ẹ̀yin lẹ ń dà wá láàmú, ẹ ò jẹ́ ká nísinmi. Wọ́n ní kán rìlíìsì wọn. Bẹ́ẹ̀ náà ni Akwa Ibon State. Àwọn soldiers wọ́n ṣiṣẹ́ takuntakun. Wọ́n ní wọ́n kó àwọn bandits yìí. Wọ́n dẹ̀ bá ìbọn AK-47 tó lé ní 50 lọ́wọ́ wọn. Àwọn soldiers yìí wọ́n dẹ̀ gba ìbọn yẹn, wọ́n arrest wọn, wọ́n gbàbọn. Wọ́n hand over ìbọn láwọn ọlọ́pàá abẹ̀ lọ́wọ́. Wọ́n ní ọ̀gá ọlọ́pàá gbàṣẹ láti òkè, ó gbà kọ́ látòkè pé kó release àwọn bandits yẹn, tíbọ́n tó gbà lọ́wọ́ wọn, wọ́n tún release wọn. Ẹ wá sọ fún mi. Èyí tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn, tó ṣẹlẹ̀ ní north, tó ṣẹlẹ̀ ní Akwa Ibom yẹn, ibo ni ò lè ṣẹlẹ̀? Àti wípé state wo ni ò ti ń ṣẹlẹ̀? Ibo ni ò lè ṣẹlẹ̀? Mo gbọ́ lẹ́nu sójà yẹn tó ṣe interview lánàá pé àwọn wà ní checking points kan, àwọn ń ṣe àwọn ṣáàrùn. Wọ́n ní bí èkókè wọ́n láwọn ọlọ́pàá wà ní checking points, wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Wọ́n ní bí wọ́n ṣe gba call látòkè nìyẹn pé wọ́n náà wọ́n amúrọ̀bà dẹ̀ operate lọ́wọ́. Wọ́n ní báyìí gba call ni àwọn ọlọ́pàá bá sáré gbirigbirigbiri lọ síbẹ̀ pé káwọn lè. Wọ́n bá gbà ìpè láti òkè pé àwọn amúrọ̀bà tó ń ṣiṣẹ́ yẹn fi wọ́n sílẹ̀, jẹ́ kán ṣiṣẹ́ wọn. Gbogbo ẹ̀ ni mo sì máa mú wá fún yín tẹ́ máa gbọ́. Ẹ jọ̀ọ́, ibo ni irú ẹ̀ ò ti lè ṣẹlẹ̀? Ẹ má jẹ́ ká máa bú àwọn agbófinró wa rárá. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun o. Ẹ má jẹ́ ká máa bú wọn. Àtọlọ́pàá ni o, àti sójà ni o, àtàwọn DSS ni o. Kò sí lọ́wọ́ wọn rárá tán bá ṣe nǹkan tí ò dùn máràlú nínú.
ẹ̀jẹ̀ ló ràn nù fẹ́ni àwọn náà náà nígbà tí wọ́n bá gbé gbogbo ìhámọ́ra wọ̀ pé àwọn fẹ́ lọ jà fórílẹ̀-èdè àwọn tí wọ́n wá débẹ̀ tí alágbára wá pè wọ́n pé ẹ fi wọ́n sílẹ̀ ó ṣe kán para wọn ni wọn ò lè ṣe nǹkan kan kọjá ọ́dà wọ́n máa jáwọ́ wọn bẹ̀ ni. So àwọn security wa lóríṣiríṣi wọ́n ń gbìyànjú but omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu, omi ti jọkà lọ, omi ti pọ̀ ju ọkà lọ. Kò sí nǹkan táwọn náà fẹ́ ṣe tán bá ọ́dà tán pè wọ́n pé nǹkan báyìí nìkan ṣe àwọn náà máa jọwọ́ sílẹ̀ ni. Bí wọn ò ṣe bẹ́ẹ̀ ikú àgbẹ̀yìn pa wọ́n. Ikú àgbẹ̀yìn pa wọ́n ọ́dà ni. Àwọn wo ló wá ọ́dà yẹn gangan? Àwọn wo ló ní kán máa fi àwọn tó ní ìlú lára káwọn sójà ọlọ́pàá kán máa ṣiṣẹ́ takuntakun tán máa ń sọ pé kán fi wọ́n sílẹ̀? Àwọn wo lálágbára ayé gan tí wọ́n gbàgbé ọ̀run? Àwọn wo ní baálé ilé olórí ilé tó ń fogun jà àwọn ará ilé ẹ̀? Àwọn wo ló kàn ń fẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni ṣòfò dànù? Mi lè rí èèyàn mi kan kó lóun fẹ́ ṣe sójà kí n gbà fún pé kó lọ. Títorí pé nǹkan tí mo ti ẹ̀ rí bá pàdé lánàá yẹn lórí fídíò yẹn ó jẹ́ nǹkan tó ní àwọn sójà yìí ṣiṣẹ́. Ọmọdé kò débi ẹrù lẹ́rù ò bá. Àwọn sójà yìí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá. Àwọn ló yẹ kó máa gba owó tó pọ̀ jù lórílẹ̀‐èdè wa yìí. Ọlọ́pàá ni, sójà ni, àwọn security agbébọn tó ń dojúkogun yẹn àwọn ó yẹ kó máa gbowó ju àwọn tó pera wọn ní sínétọ̀ kan máa pe rẹ́ẹ̀pù kìíní kan. Ó yẹ kó máa gbowó jù wọn lọ. Gbogbo owó oṣù tán bá ti ń san fún wọn báyìí lóṣooṣù ìsìlá pé kán máa sanwó ẹ̀mí wọn fún wọn ni. Torí wọ́n ń fẹ̀mí fa ikú. Káwọn ọlọ́pàá tán máa ní àwọn lọ wọ́n ṣe patrol lọ tán máa pàdé àwọn olè lọ́nà táàmù rọ̀bà máa bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Àìmọye ọlọ́pàá tó ti ṣubú lójú ìjà, àìmọye soldiers tí wọ́n ti kú. Ẹ má jẹ́ ká máa bú wọn, ká máa lù wọ́n lọ́gọ ẹnu pé wọ́n kú iṣẹ́. Ibi táwa bá ń sùn làwọn máa ṣe patrol kiri lóru, náà máa yà síbí, náà máa yà sọ́hùn. Tí ìbá sí wọn, mẹ́wàá ti ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Síbẹ̀síbẹ̀ náà àwọn tó rán wọn níṣẹ́ ṣé wọ́n dúkẹ́ mi wọ́n safe? Wọ́n fìyàn joyè àwòdì kó má lè gbádìí ẹni. But ọ̀pọ̀lọpọ̀ àwọn soldiers yẹn wọ́n kàn fi wọ́n joyè àwòdì ni. Wọn ò fẹ́ kán gbé adìyẹ, wọn ò jẹ́ kán rí adìyẹ gbé. Ìyẹn lèmi fẹ́ kí gbogbo wa lọ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá wọ́n fi wọ́n joyè àwòdì ni, wọn ò jẹ́ kán lè rádìyẹ gbé. Tọ́lọ́pàá bá lóun fẹ́ ṣiṣẹ́ òun bí iṣẹ́ tó mọ̀ dáràn. Àwọn ni wọ́n ní bàbá àsàlẹ̀, wọ́n lágbára látòkè. Tọ́lọ́pàá yẹn bá gbà pé ẹni tó omi fi ilẹ̀ nǹkan kí ló fẹ́ ṣe? Ó máa filẹ̀ ni. Èlò ni wọ́n ń san fún wọn tán fi ń fẹ̀mí wọn ta kite. Sójà ọlọ́pàá kò yẹ kán mà la owó. Ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ rìtáyà sójà báyìí wọ́n tún máa tọrọ owó jẹun ni. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀, tó ti sáàfù ìlú tó ti jìyà bí ẹni máa kú. Ẹ ríran wò báyìí. Olóyè Sunday Igboho ṣá. Ìfẹ́ ọmọ ìlú ẹ̀ ló ní lọ́kàn. Ìfẹ́ Yorùbá ló ní. Ìfẹ́ ọmọlàkejì ló ní o. Àwọn ọmọ ogun Sunday ti bẹ̀rẹ̀ sí ní Fara Gbota o. Lọ́wọ́ àwọn Agbesunmomi o. Ṣé kò wà lọ́wọ́ kan ìkà nínú báyìí? Ṣé kò wà ọwọ́ kan ìkà nínú? Tẹ́mi bá jẹ́ ìyàwó olóyè Sunday Igboho,
kò tí ì sí ìdánilójú pàtó báyìí pé ìgbà báyìí làwọn ọmọ tí wọ́n kó ní ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba oríire lọ́yọ̀ọ́ state lógbómọ̀ṣọ́ pé wọ́n lè darí wálé. Kò sí nǹkan tó fi dá wa lójú rárá pásìkò báyìí láwọn ọmọ yìí lè padà wálé. Ṣé báyìí ló ṣe máa lọ? Ẹ dẹ̀ mọ̀ pé jẹdéjẹdé àwọn èèyàn yìí wọn kì í jẹ́ kankan yó. Ẹ̀yin ìjọba wa, nǹkan tó yẹ kẹ́ ẹ bá wa mójútó ẹ ò bá wa mójútó, kò dáa. Gbogbo àwọn igbó tó yẹ kẹ́ ẹ bá wa sọ dibi mímọ́ ẹ ṣe. Ẹ ò gbà tí wọ́n ń jíyàn gbé lọ́nà Ogun State Old Road s'Èkó. Nígbà tó di wípé àwọn ìjọba wọ́n bẹ̀rẹ̀ sí ní clear àwọn igbó yẹn láti apá ọ̀tún sí apá òsì. Kíní yẹn stop nítorí pé wọn ò rí igbó sá sí. Tí àwọn kọ̀lọ̀rọ̀ sí ènìyàn tí wọn ò bá ti rí igbó sá sí, wọn ò lè ṣiṣẹ́ ìjàmbá. Ibo náà fẹ́ sá sí. Ẹ̀ẹ́dẹ̀ bá wa clear ẹ̀yin ìjọba bẹ̀yìn ni ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Ẹ bá wa clear gbogbo igbó táwọn bandits yìí ń sá sí. Gbogbo àwọn igbó reserve wa ẹ bá wa clear ẹ jọ̀ọ́. Tí wọn ò bá ríbi sá sí, tí wọn ò rí ewé kó fi bóra, àṣírí wọn ò lè bó. Ṣé bí wọ́n ṣe ń pa gbogbo èèyàn dànù ìṣóhun ló dáa? Ṣé bẹ́ẹ̀ mi èèyàn ṣe ń ṣòfò dànù lójoojúmọ́ ìṣóhun ló dáa? Nínú ìlú tá a wà yìí, ẹ̀yin ìjọba, ẹ̀mí àwọn èèyàn ń bọ́ lójoojúmọ́. Ẹ rí nǹkan kan ṣe sí i. Ẹ̀mí àwọn èèyàn ń bọ́ lójoojúmọ́. Ẹ rí nǹkan kan bá wa ṣe sí i. Ṣó dìgbà tán bá pa wá tán? Ṣó dìgbà tí ìlú bá dáwóró? 2027 dé tán, ìdìbò míì. Ṣé báwa tá máa dìbò náà rèé? Àbí iṣẹ́ fẹ́ lọ gbégi oko dìbò fún yín ni? Àwọn èèyàn tá máa dìbò náà lẹ̀ ń wò táwọn Agbesunmomi ń ṣayé wa játijàti báyìí. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n níyàwó wọn lọ́mọ tí wọ́n ní kó lọ rescue àwọn ọmọ ọlọ́mọ tó ti kó wọgbó. Ọ̀rọ̀ kátikàti láti ẹ̀ ń gbọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún gan. À ń gbọ́ pé wọ́n ti fi kọ́pítà kó àwọn kan. Wọ́n ti fi kọ́pítà kó wọn lọ. Pé wọ́n ti fi kọ́pítà kó wọn lọ. Wọ́n láwọn kan mọ́tò náà fi kó wọn nínú igbó ilẹ̀ wa. Nínú igbó ilẹ̀ wa. Ẹ̀yin governors, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí kinní ẹ jẹ́ kó pín dé bá. Ẹ̀yin ìjọba ẹ mọ nǹkan tẹ́ ẹ lè ṣe. Wàhálà yìí ti ń pọ̀ jù. Ẹ jẹ́ kọ́rọ̀ ará ìlú kó jẹ yín lógún. Ẹ jẹ́ kọ́rọ̀ àwọn ará ìlú kó jẹ yín lọ́kàn. Àwọn tí wọ́n tún gbéra láti lọ rescue àwọn èèyàn tó kó wọgbó, wọ́n tún ti farapa o. Púpọ̀ nínú wọn ti farapa, wọ́n wà ní bákúbáyè báyìí o. Ṣé táwọn yẹn náà bá tún kú, ṣé à ń lé sí ni àbí à ń dín? Ẹ jọ̀ọ́, ta ló tún máa wá fi ọmọ ẹ̀ sílẹ̀ pé kó lọ? Ọlọ́kọ wo ló máa wá fọkọ ẹ̀ sílẹ̀ pé kó tún lọ jà? Tó bá yá, àwọn fámílì Ìgbòho Òòṣà wọ́n á bẹ̀rẹ̀ sí ní pè wọ́n torí wọn ò ní fẹ́ lù sí ọkọ wọn. Ìyàwó ò ní fẹ́ lù sí ọkọ, ọmọ ò ní fẹ́ lù sí bàbá ẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní pè wọ́n. Wọ́n ní kán jáwọ́ wọn, kán máa bọ̀. Tí Ìgbòho Òòṣà náà bá jáwọ́ tó bá jásẹ̀,
tó lóun ò ṣe mọ́ tó padà. Ẹjọ́ Akínwo la tún rí tó ń ṣe bíi tolóyè Májàsọ́lá. Àwa wà gbùndúkú, àwa wà láì lólùṣọ́. Àwọn sójà sí wa wọ́n ń gbìyànjú. Mo ń wo àwọn sójà yẹn lánàá nínú fídíò kan níbi tí àwọn sójà yìí tó ti ń fara jìyà tí ìbọn ń ró tàtàtàtàtàtàtàtà. Kọ̀mándà yẹn ó ń fẹ̀ fún fò lórí ọ̀rọ̀ Nàìjíríà. Pẹ̀lú gbogbo ẹ̀ náà wọn ò ní ṣàṣeyọrí. Pẹ̀lú gbogbo ẹ̀ náà wọ́n máa tún pa wọ́n ni. Ẹ wo iye ẹ̀mí sójà tó ti ṣòfò dànù lórí ọ̀rọ̀ yìí. Ẹ wo àwọn ọlọ́pàá tó ti fara gbọgbẹ́, àwọn náà lẹ́bi. Tẹ́yìn ìjọba wa bá wa mọ nǹkan kan tó wà nídìí ọ̀rọ̀ yìí, tó bá jẹ́ kí gbogbo wa kó má sẹ́ni tó máa gbé ìgbésẹ̀ akin kankan, ẹ sọ fún wa ká kúkú dúró dìjọ́ tí ogun bá dé tó fẹ́ pa wá. Àwọn sójà yẹn wọ́n ń gbìyànjú. Mo rí àwọn sójà yẹn tó kú lọ. Àtàná mi ì lè sùn. Lórí pé kán lè rescue wa, kán lè rescue àwọn èèyàn tí ò ń ṣe family wọn. Wọ́n fara wọn jìn fún Nàìjíríà. Mo rí sójà kan tó sọ pé nígbà tí gbogbo ohun jáwọ́ wọn tán, tí nǹkan tó dé wà lọ́wọ́ àwọn Agbesunmomi tó ń ro lákọlákọ, wọ́n pè àwọn ọ̀gá látòkè pé gbogbo nǹkan táwọn ń lò, ohun ìjà ogun wọn ti tán, gbogbo ammunitions wọn gbogbo ẹ̀ ti tán. Kán jọ kán provide àwọn nǹkan míì fáwọn, ránṣẹ́ sáwọn káwọn lè fi jà. Wọn láwọn fẹ́ sá kúrò lójú ogun, káwọn lè tún continue láti tún face àwọn arábí yẹn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, kí lẹ rò pé ó ṣẹlẹ̀ gan sí sójà yìí? Máa padà mú fídíò yẹn wá, rí. Wọ́n dẹ̀ ní kí sójà yìí, wọ́n dẹ̀ invite ẹ̀, wọ́n ní kó máa bọ̀. Wọ́n gbé fáìlì lé lọ́wọ́, wọ́n dẹ̀ lọ́ọ̀kì ẹ̀. Nítorí pé ó béèrè fún ohun ìjà ogun. Ẹ dúró ná. Kí ni nǹkan tó ń rí lè ṣẹlẹ̀ láàrin yẹn? Torí pé ó béèrè ohun ìjà ogun. Máa padà mú fídíò yẹn wá, ẹ máa rí. Wọ́n dẹ̀ fìyà ńlá jẹ, wọ́n dẹ̀ lọ́ọ̀kì ẹ̀. Ṣé kò lẹ́tọ̀ọ́ láti béèrè nǹkan ìjà ogun? Ṣé wọn ò fẹ́ kán ṣẹ́gun àwọn bandits, àwọn Agbesunmomi ni? Ṣé wọn ò fẹ́ kán ṣẹ́gun wọn ni? Ṣé wá rí wípé ọ̀rọ̀ yìí sọgbọ́n kọ́, ó ti ṣàṣìírè kọ́? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kémi àti pera wa sóko ronú, ká bẹ̀rẹ̀ sí ní ronú lórí àwọn bí kinní ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká pera wa wá sóko ronú, ẹ jẹ́ ká ronú sí dáadáa. Àwọn sójà ń jà lójú ogun, ohun ìjà ogun tán. Àwọn tí wọ́n dẹ̀ ń bá jà, àwọn yẹn múra lákọ. Sójà wá béèrè látòkè, wọ́n ní ó sọ nǹkan tí ò yẹ kó sọ. Ṣé wá rí wípé kinní kan ti lẹ́bọ lẹ́rù? Ṣé rí wípé ọ̀rọ̀ yìí kọjá ṣeréṣeré? Ṣé ẹ̀ mọ̀ọ́mọ̀ ń ti àwọn ọmọ wa, bàbá wa, ọkọ wa, ṣé ẹ̀ mọ̀ọ́mọ̀ ń tì wọ́n lọ sójú ogun kó máa kú ni? Ṣé yìí gangan ìjọba wa ti mọ̀ pé kò sí solution lórí ọ̀rọ̀ yìí? Tẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀, má wulẹ̀ fẹ̀mí àwọn èèyàn kankan ṣòfò mọ́. Ẹ jẹ́ kí gbogbo wa wà lójú kan, kó má sí ológun tó máa lọ jà, kó má sí ọlọ́pàá tó máa lọ jà. Kí gbogbo wa wà lójú kan, kógun ọ̀hún kúkú wọlé, kó kúkú pa gbogbo wa. Ẹ kàn yéé fi ìbànújẹ́ sínú ayé àwa èèyàn. Ẹ máa rán sójà lọ sójú ogun, kí sójà béèrè ohun ìjà ogun, kó dáràn ẹnu. Ṣé Nàìjíríà yìí ṣì lè dá ṣá? Ṣá máa bọ́ lọ́wọ́ ogun Agbesunmomi? Ṣá máa rí solution? Ẹ jọ̀ọ́, ṣé Sunday Igboho
olóyè májàsọlá ìgbòho òòṣà owó baba dámì lágbára Ọlọ́run nǹkan òkúkú níṣẹ̀mí yín, nǹkan ò níṣẹ̀mí yín o. gologẹ́nẹ́ báyìí ládìyẹ ń toko ìmọ́bọ̀, àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yín ẹnu lágbára Ọlọ́run. Ẹ ò ní ṣubú lójú ogun, ẹ ò ní ṣubú lójú ìjà, ẹ ò ní ṣubú lójú aríni. ọmọ aráyé ò ní ṣe yẹ̀yẹ́ yín pé ṣé kò tán, ṣe bá a wí fún òun ni ò gbọ́. lágbára Ọlọ́run ikú kan kì í pẹ̀tà lójú oorun, ikú kíkú kan ò ní pa yín. ẹlẹ́dàá ìyá yín lọ́run tó jẹ́ pé lórí ọ̀rọ̀ yín, lórí ọ̀rọ̀ ọmọ, ìyá yẹn fayé sílẹ̀ ló dágbére pó dìgbò ṣe pé kàkà kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀, kàkà kí wọ́n pa Sunday Igboho lójú mi jẹ́ máa lọ. Ọlọ́run mọ̀ sí pé ìyá yín fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ nítorí yín ni, ó ti fẹ̀mí ẹ̀ lélẹ̀ nítorí yín, abiyamọ tòótọ́. ikú kan ò wá ní pa yín lágbára Ọlọ́run, ikú kan ò ní pa yín. ogun àjàyè lẹ máa jà, àyùn lọ àyùn bọ̀ báyìí lọ́wọ́ yín ẹnu. gbogbo àwọn ọmọ yín tán fara pa Ọlọ́run á fún wọn lálàáfíà o, kò sí tó máa kú sí lágbára Ọlọ́run, kò sí tó máa kú sí. Ọlọ́run á dúró tì yín torí wípé ìròyìn yẹn jẹ́ ìròyìn tó bá yàn lọ́kàn jẹ́. gbogbo àwọn tó ń dúró láti ṣe yẹ̀yẹ́ yín Ọlọ́run á dójú tì wọ́n. ẹ̀yin náà lọ́lọ́run máa padà gbóríyìn yẹn fún. Ọlọ́run á mú àwọn ọ̀tá yín sílẹ̀ fún yín ni. agbára yín báyìí Ọlọ́run á fi ká wọn. Ọlọ́run á wọlá ìfẹ́ àtinú àtọkàn tẹ́ ní sílẹ̀ Yorùbá, Ọlọ́run á fi gbé yín lékè. gbogbo ẹ̀dákẹ́dá tó bá ní kẹ́ ṣubú lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, àwọn náà máa dẹni ilẹ̀ lágbára Ọlọ́run. because nǹkan tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá yìí ìfẹ́ àtinú ni, pé mo nífẹ̀ẹ́ ìran mi. inú ẹ̀jẹ̀ dẹ̀ ló wà, ó máa ń ràn nínú vein ni. èèyàn tó bá máa jákin kò gbọ́, tẹ́ wá sọ fún pé má ṣe kò ní gbọ́, torí bó bá tiẹ̀ fẹ́ gbọ́ ẹ̀jẹ̀ yẹn ò ní fún un ní àlàáfíà láti gbọ́. ṣùgbọ́n Ọlọ́run tó ń rán ni lọ, tó ń bá ní débẹ̀, tó ń bá ní ṣe, á bá yín ṣe o. ẹ ò ní ṣubú lójú ìjà o, ààbò Ọlọ́run á dájú lórí yín o. gbogbo àwọn ikọ̀ yín tẹ́ ń kó sẹ́yìn, ìkankan ò ní dàwátì tẹ́ fi máa rẹ́yìn ogun. àwọn tí wọ́n fara gbọgbẹ́ nínú igbó Old Ọ̀yọ́ National Park, Ọlọ́run á fún wọn lálàáfíà, aburú kan ò ní ṣe wọ́n lágbára Ọlọ́run. ṣé wá rí gbogbo ẹ̀yin ẹlẹ́nu rẹ́sọ̀, ẹ̀yin ẹlẹ́nu màrímà sọ, tí ẹ ò ní nǹkan re nílé ayé yín tẹ́ ń fayé yín rò, àfi kẹ́yìn máa ṣọ̀tá ọmọ ìyá yín, kẹ́ máa ṣọ̀tá ọmọ bàbá yín, kẹ́ máa dìtẹ̀ ẹni tí Ọlọ́run dá. gbogbo ìsọkúsọ yín pátá là ń rí, là ń gbọ́. ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. tíná Ọlọ́run bá dé àjò yín wàìwàì, iná tí ẹnìkan ò ń rí débi pé ó máa bomi pa, iná tí ò ṣe é bomi pa, iná Ọlọ́run alààyè àjò yín, ìjà jà nínú ilé yín, á dobi inú àgbọn yín nù. tí ẹ bá jáwọ́ lọ́rọ̀ olóyè Sunday Igboho òòṣà, ìjì á jà yín, á jà nínú ilé yín tẹbítẹbí. Ṣàngó Olúkòso á fogun jà yín, á wọnú ilé yín wá. gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ló máa parapọ̀, wọ́n máa dojú ìjà kọ yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kárí solution nílẹ̀ Yorùbá yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ká bọ́ lógun pé apanilé ní apanilọ́la, tẹ́ ẹ fẹ́ ká bọ́ lọ́wọ́ ogun àwọn báńdíìtì, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nídìí ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń tọ́ka fáwọn báńdíìtì pé ẹ lọ gbé lágbájá, ẹ lọ gbé tẹ̀mẹ̀dù, ikú gbóná ni gbogbo yín máa kú. àrá sán pa yín. ẹ máa fẹ́ roko báyìí, ẹ̀ ní dóko, ẹ̀ ní délé lágbára Ọlọ́run. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo ṣùṣù, tẹ́ ẹ lọ pàmọ̀pọ̀ máwọn ajínigbé, tẹ́ ẹ ń tọ́ka wípé kán máa gbé wa nílẹ̀ Yorùbá yìí, kán máa gbá àwọn èèyàn, tẹ́ ẹ pàmọ̀pọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí, ogun á jà yín o.
àwọn alálẹ̀ Yorùbá fogun jà yín o. Ògún lákàyè ọ̀ṣìmọlẹ̀, onílé kángun-kàngun, olómi nílé fẹ̀jẹ̀ wò, láṣọ nílé fi ìmọ̀kímọ̀ bóra. Á dojú ìjà kọ yín, ẹ̀ẹ́ríjà Ògún, ẹ̀ẹ́ríjà Ọbàtálá, ọba táṣà, ọba takuntakun lóde Ìrànjẹ, ẹ̀ẹ́rí. Ẹ̀ẹ́ríjà Ṣàngó Olúkòso àyànràn ọ̀nà àkàtà yẹrìyẹrì, ẹ̀ẹ́rí. Ẹ̀ẹ́ríjà Ọbalúwayé. Gbogbo àwọn òrìṣà yẹn náà máa parapọ̀, náà máa dojú ìjà kọ yín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbógun tì wá, tẹ́ ẹ papọ̀ máwọn báńdíìtì, tẹ́ ń tọ́ka lé ẹni tó máa gbé. Ìyà jẹ yín o, ẹ ní bọ́ńbẹ̀. Àwọn owó burúkú tẹ́ ń gbà yẹn, ẹ máa gbà á. Kọ́ba máa mú pàṣẹ ọba sílẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Ìgbà wo ni báńdíìtì wá fẹ́ jáwọ́? Ìgbà tó jẹ́ pé àwọn ọba náà ló máa pè wọ́n, àwọn olórí tá a pè ládarí náà ló máa pè wọ́n pé kán wá máa hùwà burúkú nílùú àwọn. Mo rọ́ba tí wọ́n mú tán bọ́ òbítíbitì owó lọ́wọ́ ẹ̀ lákáǹtì ìyàwó ẹ̀. Bórí ọba yẹn bá tiẹ̀ ti dàrú, ṣé ìyàwó tó fẹ́ kì í ṣàbíamọ ni? Àwọn dẹ̀ bímọ tí wọ́n á dẹ̀ máa fowó yẹn rán àwọn ọmọ ẹ̀ lọ sí àbúrọ̀dù, á máa fi rán wọn skul. Tíkú bá wá ń pa wọ́n ní kúkúrú tó ń pa wọ́n ní gígùn, àwọn èèyàn máa bá wọn káàánú, wọn ní mọ iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀. Ṣó tọ́ sọ́ba ilẹ̀ Yorùbá kó papọ̀ máwọn ajínigbé tó ní kán máa jáwọn èèyàn gbé? Ojú gbà mí tì, apá mi jábọ́. Kò kí ń ṣàwọn tá a pè ní tẹ́rọ́rìsì yìí nìkan náà ń ṣiṣẹ́, kì í ṣàwọn nìkan ni báńdíìtì ti pọ̀ nínú ọmọ Yorùbá rẹpẹtẹ. Ajínigbé gbowó ti pọ̀ rẹpẹtẹ nínú àwọn ọmọ Yorùbá wa yìí. So kò jẹ́ kí n tiẹ̀ wá rínú bí sí àwọn Fúlàní terrorist yẹn. Bẹ́ẹ̀ ni, torí pé tíyàn bá ń ní àwọn nìkan tó ń bínú sáwọn nìkan, ogun tó ń kóyàn nínú ilé ńkọ́? Ṣebí ogun ilé ló ń ṣílẹ̀kùn fún títà? Ogun ilé, àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá tí wọ́n ń lọ ń pe àwọn báńdíìtì tó ń pàwọn pọ̀, tó ń jọ ń ṣiṣẹ́ pọ̀. Táwọn ọmọ Yorùbá tí wọ́n jọ ń dìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn báńdíìtì kan, wá máa gbéran wọn. So kí wá ní tàjèjì, kí la fẹ́ máa sọ lórí tàwọn àjèjì? Ẹ máa ṣe, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. Ẹlẹ́dàá gbogbo àwọn tẹ́ ẹ dà sí ríboríbo tán ti padà nù, ẹlẹ́dàá àwọn ọmọ kéékèèké tí wọ́n wà nínú igbó, ó máa fìyà jẹ yín. Ẹ ní lọ láì kéré ẹ̀san yín, ẹ ní lọ láì jìyà. Ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ní Bíbélì wí. Ẹ ní lọ láì jìyà o. Ẹ̀yin lẹ kó gbogbo hílàhílo yìí sílẹ̀, ẹ̀ ń bá wọn báńdíìtì tó pọ̀, nínú ọkàn wọn ṣe máa ń balẹ̀. Àwọn ọmọ Yorùbá wa wọ́n á ra màálù fún wọn, wọ́n á máa fi kókó jẹko. Bá a bá sọ̀rọ̀, báwọn ìyá wa bá sọ̀rọ̀, wọ́n bá ti pè wọ́n báyìí, ẹjọ́ ti kú sáké. Bẹ́ẹ̀ mú wọn lọ police station, ẹ̀yin lẹ máa jẹ̀bi bọ̀ wálé, ló bá wá tán. Ẹ wo, ẹ̀yin èèyàn mi alálùbáríkà, ẹ jọ̀ọ́, àti Yorùbá ni wá entertainment ní YouTube. Ẹ bá wa tẹ like, ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ bá wa subscribe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, nǹkan yín ò ní bàjẹ́. Bó bá ṣe ń lọ, a ò ní jẹ́ kí ti yín di sí i. A máa wá láti bára wa sọ̀rọ̀ ìṣítí. Gbogbo nǹkan tó bá tún kàn, a ò ní jẹ́ kí ti yín di sí i o. Ẹ jẹ́ kí gbogbo wa ká lọ kún fún àdúrà o. Ìbànújẹ́ ò ní yà lọ́ọ̀dẹ̀ ẹnìkankan wa o. Mi ò ní gbọ́kú yín, ẹ ò ní gbọ́ tèmi. Gbogbo wa la jọ máa pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run. A ò ní kó sọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. Bẹ́ẹ̀ ni, a ò ní kábàámọ̀ pé a ṣe wáyé. Ẹ jọ̀ọ́, ẹ bá mi máa láìkì àti Yorùbá ni wá entertainment, ẹ bá mi subscribe síbẹ̀. Ẹ bá mi share, ẹ bá mi comment. Kóríyá nìyẹn fún mi. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́.